oògùn tá a fi soríire. Oògùn tá a fi soríire ṣùgbọ́n kẹ́ tó sọ ẹ̀kọ́ wa mi pe ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ yín. Mo ti pè lẹ́ẹ̀kan. A mọ̀ àwọn bí ẹ̀rọ ṣe ń wọlé ni. 080 335 80 664 082 335 80 664. Zain number mi 082 20 40 59 54 082 20 40 59 54. Ẹ̀yin yẹn wá ẹ máa bá wa ká lọ lórí Adùn Àṣà TV àti Ìgbà Ìwáṣẹ̀ àti Ajé Olókun. Ẹ bá rí Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì èmi kan náà ní Iyèméjì Ìjàsà. Àwọn ibi tẹ́ ti lè gbádùn wa dáadáa ni wọ́n ní tẹ́ farabalẹ̀ wò ẹ gbádùn mi dáadáa. Àwọn nǹkan tá a sọ ẹ kíyèsí Ọlọ́run fi gbogbo wa mọ̀ náà. Àṣẹ. Tí mo wá fẹ́ sọ oògùn téèyàn fi soríire. Oògùn téèyàn fi soríire. Orí là fi mẹ́ran láwo. Orí là fi dọba aládé o. Orí là fi dolówó o. Orí là fi dọlọ́lá o. Orí lẹja fi labú mi. Oògùn tá a fi soríire. Ẹ jẹ́ n pè bá mi. Oògùn tá a fi soríire. Táwọn ìbò ń pè ní good luck. Tó bá ṣe oògùn yìí tó bá fẹ́ dán wò tẹ́ bá ń dájọ́ tẹ́ bá ra nọ́mbà ìwọ mú nọ́mbà kan nọ́mbà 1 ló mú. Number 1. Gbogbo tí wáyé bá ń ṣe ní díje tó bá ṣe wọ̀ lọ́gbà kọ̀ọ̀kan ni. Bọ́ ọba wà níbi kan tẹ́ bá ń pín oríire pé wọ́n fẹ́ yan sẹ́ni wọ́n fẹ́ yan kò ìwọ ni wọ́n yan o. Wọ́n fẹ́ yan kọmíṣánná wọ́n fẹ́ yan kinní kan. O lè máa ṣòṣèlú kọ́ mọ́ fọ́ nípò gidi kan. Àwọn ẹlòmíì rí wọ́n rí wọn bẹ lọ́run wọ́n bá bẹ lọ́run débẹ̀. Débi pé kí n ṣe ń kó omi ọ̀kan ní bọ́ sí mi. Wọ́n dàbí ó dìbò wọ́n fún ẹlòmíì dẹ̀ ṣe lẹ́ẹ̀kan kò dẹ̀ rí ṣe mọ́. Àwọn òbí ẹ̀ ló bá bẹ lọ́run ni láti ilẹ̀ kódà ẹlòmíì sóògùn káwọn òbí ẹ̀ ti bá bẹ lọ́run rẹ̀ láti kékeré. Àwọn akílẹ̀ wá débi à ń ṣe gbẹ́rẹ́ ẹ̀ ṣe ní wàá àwọn òbí ẹ̀ ti tọ́jú ẹ̀ tó wà láti ara rẹ̀ má forí wórí o wọn náà tọ́jú ara rẹ̀ ayé kan lọ́wọ́ o ìtọ́ wá ìlò dáadáa kó lè rọrùn kó lè rábọ̀ jẹ́ lọ́rùn tọ́rẹ́ ní tí ọ̀rọ̀ ayé ṣe ò ní rọrùn ṣe bọ̀rọ̀bọ̀rọ̀ o torí ó bínú ẹni orí yàn ẹni tó rí dáláre ó bínú ẹ̀ nígbà tí wọ́n bá rí jẹ tó rí mu tó sì rẹ́gbẹ́ rẹ ti ń ṣe rere tó ọ̀bá nígbàgbọ́ tó péye èèyàn sáré orí o ọba yìí ti bínú orí ò ti bínú ọba tó dá orí o tó tẹ́lẹ̀dá o táwa ti ṣe oògùn yẹn rèé o ewé kan bẹ tí àwọn bàbá wa ń pè ní ewé sìkínnímìnì. Ewé sìkínnímìnì. Olówó lẹ́lẹ́bẹ̀ olùlọ́kàn àfàìmọ̀ ni kò ní mára ìwé yẹn láà lọ rèé tú egbò rẹ̀. A tú egbò rẹ̀. Egbò rẹ̀ tó jọ lọ dáa o. Ṣé ń gbọ́ mi yé? À ń gbọ́ yín bàbá à ń gbọ́ yín. Tó jọ lọ dáa o. Tó jọ ló dáa. Torí bẹ́ẹ̀ yẹn ọba ṣe nǹkan kó ṣe torí tọ́lọ́run tànábì àti torí ìjọ tí ó pàdé Ọlọ́run. A wà mú egbò yìí a wà á lọ bẹ́ẹ̀ bá ti ṣe ọ̀pọ̀ èèyàn ló lè lò ó o lè ṣe fún ìyàwó ẹ o lè ṣe fún ọmọ rẹ o lè ṣe fara àbọ̀ rẹ̀ gbogbo ẹni ọba ṣe fún ní oṣù oríire láyé egbò sìkínnímìnì yìí láàjà sójú ọlọ a wà á lọ tí ó kùnà àkùkọ adìẹ títí ń kọ dáadáa tó ti ń kọ dáadáa a pààrọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ síbi kan ẹ gbádùn mi dáadáa à ń gbádùn yín bàbá panilànà ẹ̀sìn rẹ̀ kò bá wí sáàrù ẹ̀jẹ̀ rẹ̀ díẹ̀ síbi kan kí ẹ̀jẹ̀ rẹ̀ pọ̀ kí gbogbo ẹ̀jẹ̀ lọ́ọ́ dà sí kó lè ti gbẹ́ o ó pa ẹ̀jẹ̀ yẹn sílẹ̀ ó wà á mú díẹ̀ ńbẹ̀ ó lọ mọ́ ọ wà á fa ogbó orí àpọ̀. Èèyàn fa ogbe orí rẹ̀ ohun tó rẹ́ẹ̀dì yẹn tẹ́ bá fa ogbó orí àkùkọ kò ní kọ mọ́. Kò ní kọ mọ́. Láyé ẹ̀dán o tẹ́ bá ti fa ogbó orí àkùkọ lónìí báyìí kò ní kú ṣùgbọ́n kò ní kọ mọ́. Yóò padà kọ ṣùgbọ́n yóò gbé orí mi ọyọ ni. Yóò yọ tí ọba yọ kò ní kọ. Àṣẹ rẹ̀ nu. Ilà àkùkọ fi mú lolóògbìmọ̀rẹ́ fi fún àkùkọ láṣẹ tí àkùkọ bá kọ láàárọ̀ ẹwà ago dédé bá ní oṣù kọ láàárọ̀ la o tó bá kọ lọ́sàn-án ẹwà ago dédé bẹ́ẹ̀ náà ní oṣù kọ lọ́la o là bá fi ṣaago láyé jọ̀hún òyìnbó tó gbé aago dé o ní wọ́n fi ṣaago aago tó lùmọ̀rẹ́ kọ fún wa nu àkùkọ bá sì kọ láyé ẹgbẹ́ rẹ̀ gbà lọ́rùn ẹgbọ́n ni àkùkọ àkó ogbe orí rẹ̀ láwàá lọ mọ́ àwa lọ tí ó kùnà àwa sá àwa lo ẹyọ atare 9 mọ́ bàbá ti lọ tó báyìí àwa àṣà tí ó gbẹ àwa tún lọ ní búlúbú gbẹrẹ 21 láàṣẹ sórí 21 gbẹrẹ 21 ẹ fi ra ǹjẹ́ bá fi sẹ́ngbẹ̀rẹ̀ rẹ̀ ní wẹ̀ sórí o ẹlẹ́wẹ̀ gbogbo ara yòókù bá dijọ́ kẹta lẹ́tọ̀ wẹ̀ bàbá oògùn tán o oògùn tán ènìyàn tí wọ́n bá ń jọba níran wọn o ni wọ́n fi jọba ni wọ́n fi jọba bó ṣe bísínẹ́sì o ní òrìṣẹ́ ń bẹ̀ tí wọ́n bá pẹ́ mẹ́ta tí wọ́n jọ ṣòwò níjọba lọ ni wọ́n fún wọn ní kọ́ńtrátì tí wọ́n bá lè kú òǹbí iṣẹ́ wọn dàrú o
tọ́ ẹ̀yin èèyàn mi jẹ́jẹ́ wa máa fèyí ṣe lọ káwọn torí àwùjáde kí tí wọ́n tán lẹ́nu ó kọ́ tèmi Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo olú Ògbómọ̀ṣọ́ bó ti máa ń sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ iléeṣẹ́ wa Sulawok Tradomedical International Nigeria Limited à ń ṣe àwọn egbòogi jáde ńbẹ̀ a ṣe àlùjọ gángan bẹ́ẹ̀ni àtẹ̀kánlẹ̀ gbàgbà tó fi lè sọkọ aya rẹ̀ déédéé bẹ́ẹ̀ náà ni aya náà lè fi kojú oríṣiríṣi àrùn ìbálòpọ̀ tí wọn náà fi dọ̀lọ́mọ láyé iṣẹ́ tí ń ṣe pọ̀ nù àgọ́ ara a ṣe àlùjọ gángan bẹ́ẹ̀ la ṣe la wa fíntì tó wà tó ṣe fún jẹ̀díjẹ̀dí kí sì jẹ̀dí nìkan ní ṣe fún ṣe rí ẹ̀kọ́ tí bàbá mi kọ́ mi ni mo fi sọ ní lawafin Lawal orúkọ tèmi ni Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì Lawal ni bàbá mi jẹ́ bàbá Ẹgbẹ̀jì àgbà ni Gbàdàmọ́sí Ògún nínú Ẹgbẹ̀jì ìdí tí mo fi sọ Ògún yẹn ní Lawafin tì ṣe rí bàbá mi jẹ́ kó yé mi pé ìwọ tó bá fẹ́ gbáyé pẹ́ tó fẹ́ gbé nú àrùn tó fẹ́ máa ṣàìsàn ní gbogbo ìgbà máa lo oògùn tí ó máa jẹ́ kí oúnjẹ tó bá jẹ èyí tára ọba fẹ́ nú ẹ̀ tó jẹ́ ọmọ jáde ó kéré jù ẹ̀kan lọ́sẹ̀ ò ní máa ṣàìsàn gbogbo ìgbà bóyá yálà ọmọ ẹlẹ́rìn dòdò ni yálà ó jẹ nǹkan tó dùn ni yálà ó jẹ ń tára ọ̀fẹ́ kódà ara ẹlòmíì ò ní di protein ó sì fẹ́ràn ẹ̀wà ẹ gbádùn mi dáadáa mo gbádùn yín bàbá tí protein bá ti pọ̀jù lára àìsàn ni bàbá mi lọ sọ fún mi àwọn èròjà nǹkan tára ọ̀fẹ́ bí mínírààsì kan bá ti pọ̀jù lára tó ń sì tún jẹ nǹkan tí nítorí oúnjẹ yẹn lè produce ara mínírààsì yẹn ẹsẹ̀ ṣe àpọ̀jù ẹ̀ lára àìsàn ni ó bí o ẹlòmíì wà carbohydrate ara rẹ̀ pọ̀ ó sì fẹ́ràn kó máa jẹ fùfú kó máa jẹ bà ní ọba dìtọ̀ ṣúgà àmọ́ bọ̀ ń bá ti ń túnra ṣe tó ń lo Lawafin ó lè máa ṣe déédéé lọ́dọ̀ àyà rẹ̀ bẹ́ẹ̀ ni ń tọ́jú àrùn ìbálòpọ̀ ń wo jẹ̀díjẹ̀dí àtọ̀sí ọlọ́jọ́ pípẹ́ ń wò sétọ̀ ó ti ń ṣe lára pọ̀ ó pọ̀ Lawafin tì lásọ a tún wá ṣe ọ̀kan tá à ń pè ní Sulafin tì fi yún sóko ara tèmi Súlé lèmi jẹ́ Suleiman Lawal ẹ̀ẹ́dì ìgbọ́ mo ti fọgbọ́n sí báwọn. bẹ́ẹ̀ ni ẹ ti bàbá. torí gbogbo nǹkan tá à ń ṣe nígbà tí ni. bàbá ń bẹ láàyè tá à ń bẹ láàyè èèyàn ò gbáàyè sunwọ̀n èèyàn ò gbáàyè níyì. bá ní tí mò ń sọ. mo gbádùn yín bàbá. wòlíì lọ́lá ń lu bàbá ẹ̀ òkèèrè ni wọ́n ti mọ iye ẹ̀ gbádùn ìjọba kúbúlà adèrè yìí sunwọ̀n láàyè onímọ̀sán ní Sulafin òun wà fún ẹni tí ó bá fẹ́ ní àrùn àtọ̀gbẹ àbí àrùn ìtọ̀ ṣúgà ó sì wà fún ẹni tó bá ti ní ó ní bí ó ṣe lò lónìí yóò wò sàn pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá lò dáadáa nígbà àti lò mo wá ṣe àìsàn kan ní hypertension controller à ń pè ní hypertension controller sí rẹ̀ yẹn ni mo fi qualify controller olùdarí ìfúnpá gíga tí ó fi jẹ́ ó wà níwọ̀ntúnwọ̀nsì lẹ́jẹ̀ wọn bó bá dunnú kò ní lọlẹ̀ jù tínú ẹ̀ bá bàjẹ́ jù àbí orí nǹkan abẹ̀rù kò ní lókè jù bọ̀bá tí ń lò ó sì túnṣẹ́ fún àrùn ọkàn ìwọ tọkàn rẹ lù pópópó ó fọ ọkàn nù fọ̀dọ̀ ti ara bá a ti ṣe lóríṣiríṣi nu a ní lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ kódà a ní olómi tá à ń ṣe a sì ní àwọn pákéjì tá a máa ń ṣe lóríṣiríṣi àìsàn ìwọ tó ní àìsàn jẹjẹrẹ ìwọ tó ní wárápá ìwọ tó ní àrùn ìbálòpọ̀ oríṣiríṣi pákéjì ló wà tá à ń ṣe owó èyàn yàtọ̀ tó ní pé tó ara lè èyàn ò ní pé ọ̀fẹ́ débi bẹ̀bẹ̀ gangan bàbá gangan ọ̀fẹ́ débẹ̀ gangan ìyẹn ṣe product àwa àṣàjọ àwa pè bí tí jẹ́ yóò wà rí bó ti yẹ kó tọ̀ ní màá fèyí ṣe lọ ó kọ́ tèmi lẹ́ẹ̀kan sí Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ Olúwa Olódùmarè kò ní kọ àtúnrí èmi àtẹ̀yìn. àmín ẹ mọ̀ tí ẹ kó dáàbò ẹ bá mi pe ọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ yín mo ti pè lẹ́ẹ̀kan ẹ bá mi tún pè. tọ̀ fẹ́ni fáǹfààní ni bá fẹ́ rí mo wà l'Ógbómọ̀ṣọ́ nílùú bàbá mi ní ìlú táwa ti ń fi ewúrẹ́ jiyàn ní Ògbómọ̀ṣọ́ a sì máa fi gbọ̀rọ̀ a máa fi jẹ kàkà a máa fàbùlà náà jẹ àmàlà gbóná nílùú Ògbómọ̀ṣọ́ tọ̀ mo wà nílà káwọ́ kété ní balẹ̀ jẹ́bi alága tó bá ti tó Ògbómọ̀ṣọ́ kàkísọ́lẹ̀ ọlọ́kadà akẹ́kọ̀ọ́ lọ sí ọ̀dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọn mú ọdọọdọ ni ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tó lè pè mí sí ọ́fíìsì wa wà lẹ́kọ̀ọ́ náà ní Abrahama Adesanya shopping complex number 58 ní Onípàánù ní ọ̀fẹ́ gbẹ́kẹ̀lé police station Onípàánù báyìí ni ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tó lè pè mí sí èyí tí mo fẹ́ pè òun náà ni mo fi ń ṣe WhatsApp ìwá síbẹ̀ àjọ 082 335 80 66 4 lẹ́ẹ̀kan sí 082 335 80 664 664 zero number mi 082 20 40 59 54 20 082 40 59 54 ó dàbọ̀.